Yorùbá ní a kì í finá sórí òrùlé sùn nítorí ìjàmbá ni. Èyí ni ariwo tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì kéde báyìí, ìyún Sunday Abutu, lórí ìkọlù tí àwọn agbébọn ṣe ní ìpínlẹ̀ Èkìtì náà. Lánàá òde yìí la mú ìròyìn wá fún wa wípé àwọn agbébọn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sóníṣòwò POS kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Alfa, èyí tí wọ́n ní wọ́n gba ẹ̀mí arákùnrin náà tí wọ́n sì gbé owó àti dúkìá rẹ̀ lọ. Lẹ́yìn bíi wákàtí mẹ́sàn-án sẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní ìlú Adó Èkìtì, níṣe ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá míì tún wáyé pẹ̀lú bí àwọn agbébọn náà tún ti ṣe ìkọlù sí oníṣòwò ìrẹsì, èyí tó ń fi wílíbáírò ta ráìsì náà káàkiri ojú òpópónà. Arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ tí kò tíì ṣẹni tó mọ orúkọ rẹ̀ lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ, ó ní ó ti jẹ́ bẹ́ẹ̀ tọ́já sí wípé àwọn agbébọn ti ṣe ìkọlù tí wọ́n sì gba ẹ̀mí rẹ̀, èyí tó wáyé ní agbègbè Bísí ní agbègbè ọjà Bísí ní ìtòsí ilé ààfin ọba Ewé-Adó, ìyún ọba Rufus Aládésànmí. Lánàá òde yìí, lẹ́yìn wákàtí mẹ́sàn-án kan tí àwọn agbébọn náà ṣe ìkọlù sí òṣìṣẹ́ oníṣòwò POS náà, ó ní wọ́n tún pa ọlọ́jà ìrẹsì ọ̀hún tí wọ́n sì ní wọ́n tún júbà ehoro. Èyí ló wá fà á tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì náà Sunday Abutu fi wá sọ wípé àwọn kò gbọ́dọ̀ finá sórí òrùlé sùn, bẹ́ẹ̀ làwọn ò sì gbọ́dọ̀ káwọ́ gbéra lórí ìkọlù àwọn agbébọn tí wọ́n ń ṣekú pa àwọn ènìyàn láti ọjọ́ ajé Monday títí di àná tí ń ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́. Ó ní ìwádìí ó ti bẹ̀rẹ̀ báyìí, bẹ́ẹ̀ ni àwọn sì ń ṣe ètò bí àwọn yóò ti ṣe àwárí àwọn ọ̀daràn náà agbésùmọ̀mí tí wọ́n ṣe ìkọlù sáwọn ènìyàn káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Láti ọjọ́ ajé Monday tí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú yìí, ó ní ìbẹ̀rùbojo ṣe wà tí tẹrútọmọ ní ìpínlẹ̀ Èkìtì, pàápàá jùlọ olúùlú ìpínlẹ̀ náà tí ń ṣe Àdó. Ó ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù báyìí tí kálukú wọn sì ń sọ wípé àwọn kò mọ ẹni tó kàn, ṣùgbọ́n alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí o, tí àwọn sì ń fi ìdánilójú rẹ̀ hàn pé láìpẹ́ láì jìnnà ọwọ́ yóò tẹ àwọn oníṣẹ́ burúkú ọ̀hún tí wọ́n wà nínú òkùnkùn tá a fà sínú ìmọ́lẹ̀ náà. Ẹ jẹ́ abẹ lọ́hùn Kédùmàrè fún alágbára ní sùúrù ni o, pẹ̀lú bó ṣe já sí pé sọ́jà tó jẹ́ ọmọ ogun orí ilẹ̀ yìí kan ó ní ó ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí mẹkáníìkì kan nílùú Àbújá. Ọmọ ogun orí ilẹ̀ yìí tí wọn kò mọ orúkọ rẹ̀ àbí ọ̀nà rẹ̀, ó ní wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ gún mẹkáníìkì kan ní agbègbè Mechanic Village tó wà ní Kẹ́fì l'Àbújá, tí ọ̀pọ̀ èèyàn mọ orúkọ arákùnrin ọ̀hún sí Yellow Bobo. Ó ní wọ́n ní ó gún ní ọ̀bẹ níkùn látàrí èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì ọ̀hún. Yellow Bobo ni wọ́n ní ó jẹ́ òṣìṣẹ́ mẹkáníìkì ní agbègbè Kúgbó Mechanic Village, ìyún ní Kẹ́fì l'Àbújá. Wọ́n ní sọ́jà ọ̀hún ni ó yọ ọ̀bẹ dágà jáde lápò rẹ̀ lẹ́yìn tí wọ́n jọ ní èdè àìyedè tó sì ti bọ arákùnrin náà lẹ́gbẹ̀ẹ́, èyí tí ó sì ṣe bẹ́ẹ̀ jáde láyé ní wàràǹṣẹ̀ṣà. Lẹ́yìn tí wọ́n ní sọ́jà yìí wo ìwà burúkú ọwọ́ rẹ̀ tán yìí, ó ní ó sì bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó júbà ehoro. Àwọn ọ̀dọ́ tí wọ́n wà ní agbègbè náà, ó ní wọ́n gbìyànjú àti ṣe àwárí sọ́jà ọ̀hún, ṣùgbọ́n tí wọn kò rí mú. Àìrí sọ́jà náà gbámú ló mú kí wọ́n dáná sun ọkọ̀ sọ́jà ọ̀hún, èyí tí wọ́n fi kalẹ̀ síbẹ̀, tán sì ní ó ti di wàhálà ní agbègbè Kẹ́fì nílùú Àbújá báyìí. Gbogbo akitiyan láti bẹ́ni tó jẹ́ alukoro àjọ ọmọ ogun ilẹ̀ yìí sọ̀rọ̀
lórí ìṣẹ̀lẹ̀ náà ló já sí pàbó, tí wọ́n sì sọ wípé kò sóhun méjì ju kí àwọn ṣe ìwádìí ẹni náà, ìyún sójà tí ó wu ìwà burúkú náà tó ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí òṣìṣẹ́ mẹkáníìkì tí wọ́n ń pè ní yẹ́lò bọ̀bọ́ náà. Owó tí ò sí ó ní àwọn ènìyàn wá ní tagídí-tagbára báyìí, àfi kí Èdùmàrè kó má dání láàmú ni. Pẹ̀lú bó ṣe já sí wípé àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ẹdó náà, ó ní ó fi ọ̀rọ̀ náà léde wípé owó tó jẹ́ 5.5 million naira ó ní àwọn fún àwọn tí wọ́n jí àwọn gbé, tí wọ́n fi tú àwọn sílẹ̀ kúrò nínú àhámọ́ àwọn ajínigbé ọ̀hún ní Edo State, yún ní ìpínlẹ̀ Edo. Ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ẹni tí wọ́n jí gbé ọ̀hún tí ó pe orúkọ rẹ̀ ní Festus Chukwunyem bó ṣe bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí orí kó yọ nínú àjàgà àwọn ajínigbé náà. Ó ní ní ọjọ́ 10 inú oṣù kẹfà tá a wà yìí, ó ní wọ́n jí òun gbé lásìkò tó ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú oko òun, èyí tó wà ní Ugomazon ní ìjọba ìbílẹ̀ Oye-Owon ní ìpínlẹ̀ Edo. Ó lásìkò tí àwọn ń ṣiṣẹ́ oko lọ́wọ́ yìí, ó ní àwọn agbésùmọ̀mí náà sì yáde tí wọ́n sì jí òun gbé sá lọ. Ó ní ó sùn oorun bíi ọjọ́ 10 ní àkàtà àwọn ajínigbé náà, èyí tí wọ́n ní owó tó jẹ́ mílíọ̀nù lọ́nà 10 náírà làwọn yóò gbà kí àwọn tó tú sílẹ̀, tí wọ́n sì ní tẹ̀bí tará àwọn ní ó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n fi gba owó tó jẹ́ mílíọ̀nù 5.5, èyún 5.5 million naira lọ́wọ́ wọn. Lára àwọn olùgbé inú ìlú náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Frank Okuwaye tó tún bá àwọn oníròyìn ní gbólóhùn, ó sọ di mímọ̀ wípé ìbẹ̀rù bojo ti wà fún gbogbo àwọn àgbẹ̀ káàkiri ìpínlẹ̀ Edo náà, pẹ̀lú bí àwọn ajínigbé náà sì sọ wípé àwọn yóò máa ṣọṣẹ́ lọ títí láéláé ni, látàrí pé àwọn gbẹ̀san àwọn màálù àwọn èyí tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa nínú ọdún 2023 ni àwọn fi ń jí àwọn ènìyàn gbé láti gbẹ̀san ikú tó pa àwọn màálù náà. Ó ní gbogbo àwọn àgbẹ̀ ni àwọn kò lè lọ ṣiṣẹ́ oko mọ́ báyìí o, tó sì já sí wípé àìlè jáde síta lọ ṣiṣẹ́ oko òun ló ti mú ìyàn àti ọ̀wọ́n gógó oúnjẹ bá wọn káàkiri ìpínlẹ̀ Edo náà. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Edo àti ìjọba àpapọ̀ wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n wá ojútùú sí ìṣòro àwọn ajínigbé náà, pẹ̀lú bí wọ́n ṣe ń ṣọṣẹ́ tí wọ́n sì ń gba owó gọbọi èyí táwọn ò ní lọ́wọ́, tí wọ́n gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá ti jí gbé báyìí. Ó ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò gbọ́dọ̀ káwọ́ gbéra, bí bẹ́ẹ̀ kọ́ àtẹ̀bí àtìyàn òní yóò pa gbogbo àwọn ní ìpínlẹ̀ Edo náà. Lára ìròyìn tó tún fara pẹ́ èyí tá a kà tán yìí, ó ní bí àwọn ajínigbé ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí olóyún kan tó kù dẹ̀dẹ̀ tí yóò rọbí báyìí tí wọ́n ti jí gbé sá lọ ní ìpínlẹ̀ Ògùn. Arábìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ògúnbùnmi, ó ní ó ń gbé ní Òkè Láńtòrò ní ìpínlẹ̀ Ògùn lábẹ́òkúta. Wọ́n sọ di mímọ̀ wípé arábìnrin ọ̀hún ó ní ó ń lọ sí ilé ìwòsàn gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ láti lọ mọ ìgbà tí yóò rọbí, yóò ní General Hospital tó wà ní Ìjàyè lábẹ́òkúta. Wọ́n sọ di mímọ̀ pé lásìkò tí ó ń lọ yìí, ó ní àwọn ajínigbé náà ni wọ́n sì dá dúró lọ́nà tí wọ́n sì jí gbé lọ. Ẹni tó jẹ́ ọkọ arábìnrin Ògúnbùnmi ọ̀hún, èyún ọ̀gbẹ́ni Ògúnbùnmi Lateef, òun ló sọ di mímọ̀ wípé ó ń gba àtẹ̀jíṣẹ́ kan lórí ẹ̀rọ ayélujára WhatsApp níbi tán ti sọ fún òun pé àwọn ti jí ìyàwó rẹ̀ gbé o, kó o sì máa múra owó gọbọi láti fi tú sílẹ̀. Èyí ló wá fà á tó fi kégbàjarè síta wípé kí gbogbo àwọn ènìyàn ṣàánú òun, wípé ìyàwó òun ló kù dẹ̀dẹ̀ tí yóò rọbí báyìí tí wọ́n sì jí gbé sá lọ.
alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ní ìwádìí ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ ni àwọn kò sì ní sùn, àwọn kò ní wò títí tí àwọn yóò fi páńpẹ́ òfin mú àwọn tí wọ́n hu ìwà náà tí wọ́n sì dá arábìnrin náà padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àkókò yìí. Ẹ ṣé tẹ́ ń bá wa gbọ́ ní gbogbo ìgbà. Ẹ dákun dábọ̀ ẹ bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ lè máa rí wa gbọ́ kẹ́ ẹ sì máa rí wa wò lóòrèkóòrè nípa ìròyìn àjàbalẹ̀ àti ohun àṣà àti ohun ọ̀tun lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tá a wà yìí. Ẹ ṣé ẹ kú àdúrótì lẹ́ẹ̀kan sí i. Ẹni tó ṣe àkójọpọ̀ ìròyìn yìí tó tún kà sí ti ìgbọ̀nyín náà ni Àyànfẹ́ Elédùmarè.